Ẹ̀yin ènìyàn wa, bí àkọlé ọba ìlú Ìjẹ̀bú-Igbó tó bá jẹ́ Orímọlúsì, tí àkọlé ọba Ìjẹ̀bú-Òde tó bá jẹ́ Àwùjalẹ̀, tí àkọlé ọba ìlú Orílé-Igbọ́n tó bá jẹ́ Olúgbọ́n, kí wá ni àkọlé ọba ìlú Ìgànná? Bí àkọlé ọba ìlú Ìjẹ̀bú-Igbó tó bá jẹ́ Orímọlúsì, tí àkọlé ọba ìlú Ìjẹ̀bú-Òde tó jẹ́ Àwùjalẹ̀, tí àkọlé ọba ìlú Orílé-Igbọ́n tó jẹ́ Olúgbọ́n ti Orílé-Igbọ́n, kí wá ni àkọlé ọba ti ìlú Ìgànná? Orímọlúsì ti Ìjẹ̀bú-Igbó, Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Òde, Olúgbọ́n ti Orílé-Igbọ́n, kí wá ni àkọlé ọba ìlú ti Ìgànná? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí. Ẹ má gbàgbé pé láìpẹ́ yìí mo ní oore ọ̀fẹ́ láti lọ sí ìlú Ìgànná, mo sì lọ sí ààfin ọba ìlú Ìgànná. Bẹ́ẹ̀ ni, èmi àti kábíyèsí a ṣe ìfọ̀rọ̀wérọ̀ nípa àṣà, ìṣe àti ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú Ìgànná. Wọ́n sọ oríṣiríṣi fún mi nípa àṣà wọn àti èdè àti ohun tí wọ́n ti ń ṣe kó tó di wípé nǹkan ó dojúrú báyìí, àti ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́, àti ohun tí wọ́n ní fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, àti ohun tí wọ́n ní fún àwọn ọmọ Ìgànná bákan náà. Fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ yìí ó wà ní orí ìkànnì wa ní orí YouTube, Ojúlówó Yorùbá lórí YouTube. Ẹ gbìyànjú kí ẹ tẹ̀lé wa lórí Ojúlówó Yorùbá lórí YouTube kí ẹ lè máa rí àwọn fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ wa, kí ẹ lè máa rí wò ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ ṣeun, a dúpẹ́, kò ní bàjẹ́ o. Ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kí n má gbàgbé, ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí, ọ̀sẹ̀ yìí ó ní wọ́n máa ṣe ọdún ọmọ alọ́ba ní ìlú Ìgànná.